ẹ fi Messi ilẹ̀ o. Ẹ fi Messi ilẹ̀. Ó ṣe orí burúkú ní pati ṣé Ìyábọ̀ ìkànnì ẹ̀dẹ̀ pé warriors ibi tẹ́ bá ṣí ogun o pàǹtí ẹ̀jẹ̀ tó máa gbẹ lára àwọn ẹni ẹlẹ́nu. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ò ní kí wọ́n fi Mercy Aigbe lẹ̀ wípé owó ṣẹ̀ ń sìn òkun bàbá ìyá rẹ̀ ni ó ní kí wọ́n fi lẹ̀ wọ̀. ẹ̀yin èèyàn wa kí ló máa ṣẹlẹ̀ báyìí nígbà tí Lizzy Anjorin sọ wípé kí wọ́n fi arábìnrin kalẹ̀. ẹ̀rọ orí òbò kìrún bó ṣe kù ní ẹ̀rọ orí Ìyábọ̀ Òjó ni Ìyábọ̀ Òjó wá ń pe lẹ́mùsí ìbò lẹ́mú ẹni ẹlẹ́ni ẹ wo ohun tẹ́ ẹ sọ Ìyábọ̀ Òjó dà ẹdún fẹ́ lọ fún Mercy àdúrà kan ni mo fẹ́ gbà fún gbogbo wa èmi Lizzy mi ní fọ́tàṣọ́ gbogbo ọmọ tó ti kù mí jáde ò ní fọ́tàṣọ́ ṣe Ìyábọ̀ Òjó wá dé èèyàn Ìyábọ̀ Òjó tí ò lálùbáríkà ẹ bá mọ bínú ẹ ṣe ń dùn àwọn ló ń sẹ́ẹ̀tì wọn ọ̀pù orí àwọn ẹ̀yẹ́dẹ̀ ti gbà bòdì. ló ń sẹ́ẹ̀tì gbogbo wọn ọ̀pù àwọn náà mọ̀ wọn bí ìyàwó da kan sọ̀rọ̀ ni. ṣẹpẹtẹ́rì fíltà gbogbo yín ibi tí wọ́n bá pòsì yín sí làánà tí màmá rẹ̀ rìn. What?